jí obìnrin tó fẹ́ ṣe ìgbéyàwó láàárọ̀ ọjọ́ ajé Monday ọ̀rẹ́ rẹ̀ àtàwọn mẹ́jọ míì gbé sá lọ. Ó wá dójú ẹ̀ báyìí o, àwọn agbébọn tó ń jí àgbẹ̀ kan gbé sá lọ ní Eruku lẹ́yìn ọjọ́ díẹ̀ tí wọ́n tú àwọn olùjọ́sìn 38 sílẹ̀. Ọpẹ́ o, ọba tí wọ́n jí gbé sá lọ ní Kwara àti àwọn 6 míì tí mórí bọ́ kúrò láhàámọ́ àwọn agbébọn. Àdúpẹ́. Tẹ́tẹ́ ni Báyọ̀ lọ ta tó di gbèsè sí lọ́rùn tó fi dá ọgbọ́n jíjí ara rẹ̀ gbé pamọ́ láti gbowó l'Ógbómọ̀ṣọ́. Pásítọ̀ Ológundé ló tan ìmọ́lẹ̀ sọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó wáyé náà. Ó tún ṣẹlẹ̀ o lóríta Takí l'Ógbómọ̀ṣọ́, ọkọ̀ Flower Dangote ṣekú pa ọlọ́kadà àtèrò tó gbé lẹ́yìn. Erinwo àjànàkú sùn bí òkè ọwọ́ àti ìlú Ìgbàjọ lọ́sùn ọba Fámọ́dún wàjà lẹ́ni ọdún 87 87 years. Iléeṣẹ́ ọlọ́pàá bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí lórí ọlọ́pàá tó ṣèkọlù sí agbèrò ọkọ̀ bọ́ọ̀sì tí fídíò rẹ̀ gba orí ayélujára kan l'Ékòó. Ọpẹ́ o, ọba tí wọ́n jí gbé sá lọ ní Kwara àti àwọn 6 míì tí mórí bọ́ kúrò láhàámọ́ àwọn agbébọn. Ariwo sọ o lórí orúkọ àwọn aṣojú Nàìjíríà sílẹ̀ òkèèrè tí Tinubu fi ránṣẹ́ sí àwọn aṣòfin pé kí wọ́n buwọ́lù. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ẹ mọ̀ rẹ́ o, àwọn agbébọn jí obìnrin tó fẹ́ ṣe ìgbéyàwó láàárọ̀ ọjọ́ ajé Monday ọ̀rẹ́ rẹ̀ àtàwọn 6 míì gbé sá lọ. Ó mà ṣe o, àwọn agbébọn tún jí àwọn obìnrin tó múra ìgbéyàwó àti ọ̀rẹ́ rẹ̀ tímọ́tímọ́ gbé sá lọ lábúlé Chacho ní ìjọba ìbílẹ̀ Wọnó ní ìpínlẹ̀ Sokoto. Iléeṣẹ́ ìròyìn Channel jábọ̀ pé nǹkan bíi aago 1 òru ní àwọn agbésùnmọ̀mí náà yabo abúlé ọ̀hún tí wọ́n sì gbé ìyàwó, ọ̀rẹ́ ìyàwó àtàwọn 6 míì gbé sá lọ níbẹ̀. Àwọn èèyàn tó ń gbé lágbègbè náà sọ pé ọjọ́ kejì ọjọ́ àìkú náà gan tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé ni wọ́n jí obìnrin náà gbé. Gbogbo àwọn tí ọ̀rọ̀ náà kàn ló jẹ́ obìnrin, àyàfi ọkùnrin kan tó farapa lásìkò ìkọlù náà tó sì ti ń gba ìtọ́jú lọ́wọ́ báyìí. Ọ̀kan lára olùgbé ìlú náà tí kò fẹ́ kí àwọn akọ̀ròyìn dárúkọ òun sọ pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún jẹ́ èyí tó burú jáì tó sì da omi tútù sí ọkàn wọn. Ó ní àárọ̀ ọjọ́ ajé Monday ló yẹ kí obìnrin náà ṣe ìgbéyàwó kí wọ́n tó gbé òun àti ọ̀rẹ́ rẹ̀ lọ. Ẹni náà fi kún pé àwọn ké sí àwọn agbófinró lásìkò tí ìkọlù náà ń lọ lọ́wọ́, àmọ́ wákàtí kan lẹ́yìn tí àwọn agbésùnmọ̀mí náà na pápá bora ni ọlọ́pàá tó dé. Gẹ́gẹ́ bó ṣe sọ, bí wọ́n ṣe pẹ́ dé náà jẹ́ kí ìkọlù ọ̀hún túbọ̀ dùn àwọn èèyàn náà. Ó ní àwọn ń ké sí ìjọba kí wọ́n jí gìrì sí ojúṣe wọn láti dáàbò bo ẹ̀mí àti dúkìá aráàlú. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà DSP Ahmad Rufai tó fìdí ìròyìn náà múlẹ̀ fún iléeṣẹ́ ìròyìn Channels ní àwọn ti gbé ìgbésẹ̀ lórí ìkọlù ọ̀hún. Ìṣẹ̀lẹ̀ yìí tún ti kún onírúurú ìṣẹ̀lẹ̀ ìjínigbé àti ìṣẹ̀rùbani tó ń wáyé lemọ́lemọ́ ní Nàìjíríà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ṣáájú lọ́jọ́ àìkú Sunday ní àwọn agbébọn kọlù ilé ìjọsìn aláṣọ funfun kan nípínlẹ̀ Kogi níbi tí wọ́n ti gbé pásítọ̀ àtàwọn ọmọ ìjọ kan lọ níbẹ̀. Àsìkò tí ìsìn ń lọ lọ́wọ́ ní àwọn agbésùnmọ̀mí náà kọlù ilé ìjọsìn Cherubim and Seraphim Church tó wà ní Èjìbà ní ìjọba ìbílẹ̀ Yàgbà nípínlẹ̀ ọ̀hún. Ó wá dójú ẹ̀ báyìí o, àwọn agbébọn tún jí àgbẹ̀ kan gbé sá lọ ní Eruku lẹ́yìn ọjọ́ díẹ̀ tí wọ́n tú àwọn olùjọ́sìn 38 sílẹ̀. Ó mà ṣe o, lẹ́yìn ọ̀sẹ̀ kan tí àwọn olùjọ́sìn ìjọ CAC Òkè Ìṣẹ́gun Eruku gba ìtúsílẹ̀ tí wọ́n gbé wọn lọ ìlú Ìlọrin fún ìtọ́jú, níṣe làwọn agbébọn náà tún ṣèkọlù tuntun míì nílùú Kwara ọ̀hún tí wọ́n sì jí àgbẹ̀ kan tórúkọ rẹ̀ ń jẹ́ Anas Ansaru gbé sá lọ. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló wáyé lọ́jọ́ àìkú Sunday, èyí tó tún ṣokùnfà ìpayà ìbẹ̀rùbojo nílùú náà. Ìlú tó jọ pé inú ọkàn ìpòrúurú ni wọ́n wà láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ ìkọlù àti ìjínigbé àkọ́kọ́ ti wáyé. Àwọn olùjọ́sìn tí wọ́n jí gbé sá lọ ni wọ́n rí ìtúsílẹ̀ òmìnira gbà lẹ́yìn tí wọ́n lo ọjọ́ 5 nínú ìgbèkùn wọn níbi tí wọ́n ti ṣekú pa èèyàn 3. Àwọn olùfarakásá náà tí wọ́n tú sílẹ̀ ọ̀hún ni wọ́n ní wọ́n ti ń gba ìtọ́jú lọ́wọ́ nílé ìtura kan tí wọn ò dárúkọ nílùú Ìlọrin nípasẹ̀ ìjọba ìpínlẹ̀ náà. Ẹni tó ń fìdí ìṣẹ̀lẹ̀ ìjínigbé tuntun náà múlẹ̀, agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara SP Adétòun Èjìrẹ́ Adéyẹmí sọ wípé ikọ̀ ọlọ́pàá gba ìròyìn pàjáwìrì ní déédéé aago 2 ọ̀sán pé àwọn adìyàmọ́ra agbébọn 4 ya wọ oko kan lójú ọ̀nà Kóró ní Eruku ní déédéé aago 12 ọ̀sán tí wọ́n sì gbé àgbẹ̀ náà
ẹni ogójì ọdún sá lọ. Gbàrà tí ìròyìn náà dé àgọ́ iléeṣẹ́ ọlọ́pàá, kíámọ́sá ni wọ́n darí ikọ̀ àwọn agbófinró ọlọ́pàá, òṣìṣẹ́ ológun àti àwọn ikọ̀ fìjìláńtẹ̀ ìbílẹ̀ lọ sí agbègbè náà láti wá olùfarakásá náà àti láti dóòlà ẹ̀mí rẹ̀. Èjìrẹ́ Adéyẹmí mú dá àwọn aráàlú lójú pé ìgbésẹ̀ ìgbìyànjú ń lọ lọ́wọ́ lójú náà láti jẹ́ kí olùfarakásá náà darí padà dé láì farapa. Olùdarí agbègbè náà tó ní kán forúkọ bo òun láṣìírí sọ wípé àwọn àṣekọlù náà tí wọ́n fura sí pé wọ́n jẹ́ Fúlàní bòròró ni wọ́n ṣe bẹ́ẹ̀ ya bo oko pẹ̀lú àwọn ohun ìjagun àdá àti ìbọn AK-47 ṣáájú kí wọ́n tó jí Ansaru gbé sálọ náà pápábora wọnú igbó lọ. Ìkọlù ọjọ́ àìkú Sunday ló jẹ́ ìṣẹ̀lẹ̀ kejì nílùú Èrùkú láàrin oṣù kan, èyí tó ń pè fún ìkọminú lórí ètò ààbò tó mẹ́hẹ tó ń burú sí i lágbègbè náà àti láwọn apá ẹkùn míì lórílẹ̀‐èdè. A ò ní bọ́ sọ́wọ́ ajínigbé o lọ́la Olódùmarè. Ọpẹ́ o, ọba tí wọ́n jí gbé sálọ ní Kwara àti àwọn mẹ́fà míì tí mórí bọ́ kúrò láhàámọ́ àwọn àgbébọn àdúpẹ́. Ó ti di woro sí woro báyìí o, kó lórí dorí ẹ̀ mú ní báyìí. Àwọn ajínigbé kan ló tún kọlu agbègbè Báyangan níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ìpínlẹ̀ Kwara tí wọ́n sì jí orí adé ọrùn ìlẹ̀kẹ̀ ìlú náà gbé sálọ. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, nǹkan bíi aago 9 àbọ̀ òwúrọ̀ ọjọ́ àbámẹ́ta Sátidé ní ìṣẹ̀lẹ̀ náà wáyé lásìkò tí ọba Òjìbàrà ti ìlú Báyangan Alhaji Kamilu Salami wà nínú oko rẹ̀. Nínú ọ̀rọ̀ rẹ̀, ọ̀gbẹ́ni Buhari Ọlátúndé tó jẹ́ ọmọ agbègbè náà sọ pé àwọn ọba aláyé tó kù ní ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ti ń ṣe ìpàdé láti jíròrò lórí ìgbésẹ̀ tí wọn yóò gbé lórí ìṣẹ̀lẹ̀ náà. Ọ̀gbẹ́ni Ọlátúndé tẹ̀síwájú pé àwọn ajínigbé náà ti kàn sí mọ̀lẹ́bí kábíyèsí tí wọ́n sì ń béèrè fún 150 mílíọ̀nù náírà 150 mílíọ̀nù náírà owó ìtúsílẹ̀ kí wọ́n tó yọ̀ǹda ọba náà. Lásìkò tó ń bá àwọn akọ̀ròyìn BBC Yorùbá sọ̀rọ̀, kánsílọ̀ tó ń sojú ìlú Báyangan níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn Honorable Quadri Ọláìtàn sọ pé kábíyèsí wà nínú oko pẹ̀lú àwọn ọmọ iṣẹ́ rẹ̀ lásìkò tí àwọn ajínigbé ya bò wọ́n. Honorable Quadri ní àwọn ajínigbé náà ti pè tí wọ́n sì béèrè fún 150 mílíọ̀nù náírà pẹ̀lú àlàyé pé wọ́n tún ti pè ní ìrọ̀lẹ́ ọjọ́ àìkú tí wọ́n dín owó ìtúsílẹ̀ náà kù sí 100 mílíọ̀nù náírà. Honorable Quadri ní gbogbo ìlú náà sá sókè sódò ní báyìí láti wá ọ̀nà tí wọ́n fẹ́ gbé ọ̀rọ̀ owó náà gbà. Ó fi kún pé àwọn ọdẹ ìlú náà ti wọ inú igbó lọ láti ọjọ́ àbámẹ́ta Sátidé tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé, ṣùgbọ́n wọn kò tí ì rí kábíyèsí ọba Òjìbàrà ìlú Báyangan Alhaji Kamilu Salami. Gbogbo ìgbìyànjú àwọn akọ̀ròyìn láti kàn sí alukoro iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Kwara Èjìrẹ́ Adéyẹmí Tóun lórí ìṣẹ̀lẹ̀ náà ló sì já sí pàbó, ṣùgbọ́n Honorable Quadri Ọláìtàn tún bá BBC Yorùbá sọ̀rọ̀ ní òwúrọ̀ ọjọ́ Ajé Monday tó sì tún fìdí rẹ̀ múlẹ̀ pé wọn kò tí ì rí orí adé ọ̀hún. Lórí awuyewuye bóyá wọ́n ti yọ̀ǹda kábíyèsí, Honorable Quadri Ọláìtàn ní irọ́ tó jìnnà sí òtítọ́ ni. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, orí adé náà Alhaji Kamilu Salami pẹ̀lú àwọn èèyàn 6 tí mórí bọ́ kúrò láhàámọ́ àwọn agbébọn lásàálẹ̀ ọjọ́ àìkú Sunday 30 oṣù kọkànlá ọdún yìí. Ìmóríbọ́ kúrò láhàámọ́ àwọn agbébọn náà ní kò sẹ́yìn báwọn ikọ̀ fìjìláńtẹ̀ ìbílẹ̀ ṣe wọnú igbó lọ tí wọ́n sì ṣèkọlù sáwọn agbébọn náà lágbègbè Eku Ìdájí tó fẹ́ súnmọ́ Ìgbàjà. Tẹ́tẹ́ ni Báyọ̀ lọ ta tó di gbèsè sí lọ́rùn tó fi dá ọgbọ́n jíjí ara rẹ̀ gbé pamọ́ láti gbowó l'Ógbómọ̀ṣọ́. Pásítọ̀ Ológundé ló tan ìmọ́lẹ̀ sọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó wáyé náà ríṣiríṣi. Pásítọ̀ ìjọ Májẹ̀mú Sam Ológundé ti ṣàlàyé ọ̀rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ lórí ọ̀rọ̀ Fágboyè Báyọ̀. Ó ní ọ̀rọ̀ arákùnrin náà sọ àwọn sínú ìpòrúurú ọkàn. Ọjọ́ Ìṣẹ́gun Tuesday ní ìyàwó Báyọ̀ sáré wá bá àwọn. Ó ní òun ti ń pe ọkọ òun látàárọ̀ ṣùgbọ́n nọ́mbà ọkọ òun ò lọ. Ìyàwó náà sọ wípé láàárọ̀ ọjọ́ náà tí àwọn jọ jáde kúrò nílé láago 8 àbọ̀ ọkọ òun ní àwọn èèyàn kan ń pe òun fún iṣẹ́ ní àròjẹ. Ìyàwó ní ọkọ òun gbé òun lọ àdúrà ọjọ́ Ìṣẹ́gun ṣùgbọ́n nígbà tó dé ọjà àgbó níṣe ló já òun sílẹ̀ tó sì ní àwọn èèyàn ọ̀hún ti ń fi ìpè da òun láàmú fún iṣẹ́ náà. Ìyàwó sọ fún ọkọ rẹ̀ pé káwọn jọ lọ torí àwọn èèyàn tí kò gbé iṣẹ́ fún un rí tó ń pè lórí fóònù, ṣùgbọ́n ọkọ ní kí ìyàwó má ṣe ìyọnu. Ìyàwó ní látàárọ̀ ọjọ́ náà lòun ti ń pe ọkọ òun lórí fóònù ìbánisọ̀rọ̀ ṣùgbọ́n tí kò lọ. Pásítọ̀ ìjọ wọn ní kí ìyàwó náà má ṣe ìyọnu pé nọ́mbà rẹ̀ yóò padà lọ. Nígbà tó yá,
ìyàwó tún sọ fún pásítọ̀ Ológundé ní ìrọ̀lẹ́ ọjọ́ náà pé bákan náà tún ni ọ̀rọ̀ rí o, nọ́mbà ọkọ òun kò lọ. Pásítọ̀ ní nígbà tóun gbọ́ pé nọ́mbà Báyọ̀ ò lọ, níṣe làwọn tún tọpasẹ̀ rẹ̀ lọ ẹ̀bá Gàmbàrí. Pásítọ̀ ní àwọn ṣe ìwádìí bóyá ìjàmbá ṣẹlẹ̀ tàbí kò ṣẹlẹ̀ lágbègbè náà. Wọ́n ní kò sí ìjàmbá kankan lágbègbè náà. Àlùfáà náà sọ wípé òun lọ òun dé, òun sì jábọ̀ fún ìyàwó wípé kò sí ìjàmbá kankan lójú ọ̀nà náà. Lẹ́yìn náà ni pásítọ̀ ní òun pe ìyá ìjọ àwọn sẹ́yìn pé kí àwọn gbàdúrà. Lẹ́yìn àdúrà náà wọ́n rí i pé kò sí nǹkan kan tó ṣe Báyọ̀ níbi tó wà. Àlùfáà náà ní bí ìyàwó náà ṣe ń sunkún tó ń gbé ara janlẹ̀ kò pẹ́ ní ìyàwó náà dákú lọ. Lójú ẹsẹ̀ làwọn bẹ̀rẹ̀ sí ní rọmi lé ìyàwó náà lórí títí tó fi làjú. Ìránṣẹ́ Ọlọ́run náà sọ wípé bí ìyàwó Báyọ̀ ṣe làjú, òun sọ fún un pé kó fi ọkàn rẹ̀ balẹ̀ pé àwọn máa rí ọkọ rẹ̀. Gẹ́gẹ́ bí pásítọ̀ náà ṣe wí, ó ní ní kùtùkùtù ọjọ́ kejì ìṣẹ̀lẹ̀ náà ni wọ́n tún pe òun pé àwọn ò gbúròó Báyọ̀. Ní àlùfáà bá gbà wọ́n lámọ̀ràn kí wọ́n lọ fi ìṣẹ̀lẹ̀ náà tó iléeṣẹ́ ọlọ́pàá létí. Ó ní wọ́n lọ sí àgọ́ ọlọ́pàá Owódé l'Ógbómọ̀ṣọ́. Wọ́n ṣàlàyé bí ọ̀rọ̀ náà ṣe ṣẹlẹ̀. Lẹ́yìn tí wọ́n ṣàlàyé tán ni aago fóònù ìbánisọ̀rọ̀ wọn dún pé wọ́n ti gba ìpè Báyọ̀ o, pé Báyọ̀ ti pè. Ohun Haúsá àti Fúlàní làwọn kọ́kọ́ gbọ́ tó ní sàlámà lẹ́kùn. Lẹ́yìn náà ni Báyọ̀ sọ wípé òun ò mọ ibi tí wọ́n gbé òun lọ. Ó ní àwọn ajínigbé náà béèrè fún mílíọ̀nù 7 náírà, 7 million naira fún owó ìtanràn ìtúsílẹ̀. Pásítọ̀ ní lẹ́yìn tóun gbọ́ ọ̀rọ̀ náà lòun tẹkọ̀ létí lọ àgọ́ ọlọ́pàá. Nígbà tí àwọn dé àgọ́ ọlọ́pàá, òun gba ohun ọ̀rọ̀ ìyẹn voice record sàlámà lẹ́kùn tí wọ́n ká sílẹ̀ tí wọ́n sì mú àwọn lọ sọ́dọ̀ DPO. DPO ní ó ṣe àjèjì sóhun tí yóò sì mú àwọn lọ ọ̀dọ̀ area commander. Nígbà tí àwọn dé ọ̀dọ̀ area commander, wọ́n taari àwọn lọ àgọ́ ọlọ́pàá Igbọ́n division. Nígbà tí àwọn débẹ̀, àwọn ṣàlàyé fún ọ̀gá ọlọ́pàá ohun tó ṣẹlẹ̀. Ọ̀gá ọlọ́pàá náà ní kí ni wọ́n béèrè fún. Àwọn dáhùn wípé wọ́n ní láàárọ̀ ọjọ́ kejì náà ni wọ́n pè tí wọ́n sì ń béèrè fún mílíọ̀nù 7 náírà, 7 million naira. Wọ́n béèrè, wọ́n ní ibo ni káwọn gbé owó náà lọ. Wọ́n ní Báyọ̀ ní káwọn fowó náà ránṣẹ́ sínú akoto òṣùwọ̀n òun. Pásítọ̀ ní èyí ló jẹ́ kàyéfì fún àwọn tó sì mú ìfura dání pé ajínigbé agbébọn kì í jí èèyàn gbé kó wá ní kán fi owó sọwọ́ sínú akoto òṣùwọ̀n olùfarakásá tí wọ́n jí gbé. DPO ní àwọn ò gbọ́dọ̀ wo àwọn níran. Níṣe ni wọ́n ránṣẹ́ pé àwọn ikọ̀ Àmọ̀tẹ́kùn, ikọ̀ monitoring, ọdẹ ìbílẹ̀ àti àwọn ikọ̀ fìjìláńtẹ́. Lójú ẹsẹ̀ ni wọ́n dé tí wọ́n sì ní kí wọ́n lọ gbọn inú igbó náà yẹbẹyẹbẹ. Ṣáájú kí wọ́n tó lọ gbọn inú igbó yẹbẹyẹbẹ, àlùfáà ní ọ̀kan nínú àwọn ọmọ ìjọ àwọn ti ṣiṣẹ́ takuntakun. Ó ti tọpinpin nọ́mbà Báyọ̀, agbègbè tí Báyọ̀ wà. Pásítọ̀ Ológundé ní bí òun ṣe sọ agbègbè ibi tí Báyọ̀ wà fún DPO. Ó ní agbègbè ibi tó wà yìí léwu o, pé agbègbè ibi tí wọ́n ti ń jíyàn gbé ni. Àlùfáà ní ọ̀rọ̀ ọ̀hún ṣáàdá ọkàn àwọn sínú ìpòrúurù. Níṣe làwọn tún pe ìyá ìjọ àwọn láti fi tó ìyá létí pé àwọn àjọ elétò ààbò ti fẹ́ wọnú igbó lọ o, àti láti gbọ́ ohun tí Olúwa bá tún bá wọn sọ. Ìyá àwọn ní kí ni àwọn rí, òun sì sọ pé kò sí nǹkan kan tó ṣe Báyọ̀. Ọ̀gá ọlọ́pàá ní bí ohun gbogbo bá ṣe ń lọ kán máa bùn àwọn gbọ́ kí wọ́n má fún Báyọ̀ lára. Ohun gbogbo tí wọ́n bá ní kí wọ́n ṣe kí wọ́n máa ṣe. Pásítọ̀ ní kí ìyàwó fi 500,000 naira tí àwọn mọ̀lẹ́bí ọkọ, ìyàwó àti ìjọ Ọlọ́run tẹ̀lé jọ ránṣẹ́ sínú akoto òṣùwọ̀n Báyọ̀. Àlùfáà ní gbogbo ìgbésẹ̀ tí àwọn ń gbé yìí ni àwọn fi ń tó ọ̀gá ọlọ́pàá létí. Pásítọ̀ tẹ̀síwájú nínú àlàyé rẹ̀ ó ní nígbà tó di bíi ọwọ́ aago 9 alẹ́ kọjá ìṣẹ́jú 11, níṣe ni ẹni tóun dúró sí ṣọ́ọ̀bù rẹ̀ lásìkò tóun lọ ṣe ìwádìí bóyá ìṣẹ̀lẹ̀ ìjàmbá wáyé lójú ọ̀nà lọ sí ẹ̀bá Gàmbàrí bá pe òun pé àwọn ti rí Báyọ̀ o. Nígbà tóun dé ṣọ́ọ̀bù náà, òun bá Báyọ̀, òun sì gbé Báyọ̀. Pásítọ̀ ní àròyé tí Báyọ̀ ṣe tó bà òun lọ́kàn jẹ́ sí i torí pé ó sọ fún òun pé lóòótọ́ ni wọ́n jí òun gbé sá lọ, ṣùgbọ́n òun ò lórí ọ̀fẹ́ láti fọ̀rọ̀ wá Báyọ̀ lẹ́nu wò dáadáa ṣáájú káwọn tó dé ṣọ́ọ̀ṣì lọ́jọ́ náà. Àwọn gbàdúrà fún tí Báyọ̀ sì padà lọ sílé lọ́jọ́ náà. Nígbà tó dé ilé wọn, àwọn ọlọ́pàá ní kí àwọn máa gbé Báyọ̀ bọ̀ wá sí àgọ́ ọlọ́pàá. Nígbà tí àwọn dé àgọ́ ọlọ́pàá, ọ̀gá ọlọ́pàá ní káwọn tẹ Báyọ̀ nínú dáadáa
torí àwọn ti ṣe ìwádìí àwọn sì rí i pé wọn ò jí Báyọ̀ gbé. àlùfáà náà ní nígbà tóun tún fọ̀rọ̀ wá Báyọ̀ lẹ́nu wò níṣe ló tún búra pé wọ́n jí òun gbé ni. láti mọ àrídájú sáká nípa ìṣẹ̀lẹ̀ náà àwọn ọlọ́pàá ní ọ̀rọ̀ ọ̀hún yóò dé Ìbàdàn. lójú ọ̀nà lọ sí Ìbàdàn àwọn ọlọ́pàá ti gba àwọn àkọsílẹ̀ nípa Báyọ̀ tí wọ́n sì ṣe ìwádìí lórí rẹ̀ èyí tó fi hàn dájú sáká pé tẹ́tẹ́ ni Báyọ̀ lọ ta àwọn owó náà ló wá di gbèsè sí ọrùn rẹ̀ ló fi sá lọ sínú igbó. pásítọ̀ ní ó kù díẹ̀ káwọn wọ Ìbàdàn ní àwọn sọ fún Báyọ̀ pé wò ó tẹ́tẹ́ ló lọ ta lọ́jọ́ yìí lákòókò báyìí. àkókò náà ni Báyọ̀ jẹ́wọ́ tó sì ṣàlàyé pé wọn ò jí òun gbé o. ó ní èròǹgbà òun lọ sínú igbó ni láti ṣekú pa ara òun tẹ́lẹ̀. ó ní òun ò mọ ẹ̀mí tó bà lé òun. Báyọ̀ ní tóun bá ṣekú pa ara òun kò ní mú ọpọlọ wá ìdí nìyí tí òun fi dàbí ọgbọ́n kí owó lè wọlé. ó tún ṣẹlẹ̀ o lórí ìta Takí l'Ógbómọ̀ṣọ́ ọkọ̀ fláà Dangote ṣekú pa ọlọ́kadà àtèrò tó gbé lẹ́yìn. ní ọjọ́ ajé Monday ọjọ́ kìíní oṣù kejìlá ọdún 2025 tí í ṣe ọjọ́ ajé Monday ní ìjàmbá ọkọ̀ náà ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ohun tí a gbọ́. ó sojú mi kòró kan tó bá akọ̀ròyìn wa sọ̀rọ̀ sọ pé ohun tí òun kíyèsí ni pé ìjánu ọkọ̀ náà ti sọnù ṣáájú kí ó tó wá ṣèjàmbá fún ọlọ́kadà àtèrò ẹ̀yìn rẹ̀ lóríta Takí. gẹ́gẹ́ bí ó sojú mi kòró náà ṣe wí ó ní awakọ̀ náà fúnra rẹ̀ ti mọ̀ pé ìjánu ọkọ̀ ti sọnù àmọ́ ìgbìyànjú rẹ̀ láti dá ọkọ̀ náà dúró ló bá dé oríta tó ti ṣàkóbá fún ọlọ́kadà náà. ó ní òun rí lásìkò tó ń ṣílẹ̀kùn ọkọ̀ rẹ̀ bí ìgbà pé ó fẹ́ sáré sọ̀kalẹ̀ àmọ́ èrò rẹ̀ ni pé bóyá òun yóò rí ọ̀nà àbáyọ tóun bá tọ̀ tààrà àmọ́ kí ó tó dé oríta náà ojú ọ̀nà ti kún fún èrò àti ọkọ̀. ó ní láti jẹ́ pé ìdí ẹ̀ ló fi wò pé kí òun yí ọwọ́ lóríta náà tí ó fi lọ ṣe déédéé ọlọ́kadà tóun bọ̀ pẹ̀lú èrò lẹ́yìn. ọ̀pọ̀ àwọn èrò tí wọ́n péjú yọ síbi tí ìjàmbá ọkọ̀ náà ti gbé ṣẹlẹ̀ ni wọ́n ń búra mọ́ aṣọ pariwo ìkúnlẹ̀ abiyamọ o. ṣé kọ́lọ́run ọba máa fìṣọ́ rẹ̀ sọ wá kí a má rìn lọ́jọ́ tí ebi ń pa ọ̀nà. ohun tí àwọn èèyàn akẹgbẹ́ ọlọ́kadà náà ń sọ nípa ọkùnrin ọlọ́kadà tó dolóògbé ọ̀hún ni pé kì í ṣiṣẹ́ ọ̀kadà ní gbogbo ọjọ́ ajé Monday o àmọ́ àwọn ò mọ ohun tí ó mú jáde ṣiṣẹ́ ní ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ náà wáyé. ariwo kì í ṣiṣẹ́ ní ọjọ́ Monday ni wọ́n ń pa gẹ́gẹ́ bí àwọn èèyàn tí ó mọ ọlọ́kadà náà ṣe ń sọ. wọ́n ní àrò kì í ṣiṣẹ́ Monday o pé báwo ló ṣe wá jẹ́. ẹnìkan tó wà níbi ìṣẹ̀lẹ̀ náà tó bá akọ̀ròyìn wa sọ̀rọ̀ fi àìdùnnú rẹ̀ hàn sí bí ojú ọ̀nà oríta Takí ọ̀hún ṣe wà. ó ní ó ti yẹ kí ìjọba ó wá nǹkan ṣe sí ọ̀nà ọ̀hún láti ọjọ́ tó ti ń gbẹ̀mí àwọn èèyàn tí àwọn aráàlú sì ń pariwo. gẹ́gẹ́ bí ó ti wí ó ní láìpẹ́ yìí ní nǹkan bí ọjọ́ mélòó kan ní ìjàmbá ọkọ̀ ṣẹlẹ̀ tó gbẹ̀mí èèyàn táwọn míì sì farapa níbi tí ìṣẹ̀lẹ̀ ìjàmbá àtọjọ́ náà ti ṣẹlẹ̀ gan-an tí í ṣe iwájú ilé ìtajà ìwé kan tó gbajúmọ̀ lẹ́gbẹ̀ẹ́ ibùdókọ̀ gáràjì Takí. ó ní tí a bá ń kà lé ní èjì ẹ̀ta kì í ṣe mẹ́rin tàbí márùn ní àwọn ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ tó ti gbẹ̀mí àwọn èèyàn lójú ọ̀nà náà ibi tí ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ yìí ti ṣẹlẹ̀. ó wá rọ àwọn tọ́rọ̀ kàn láti tètè wá nǹkan ṣe sí i. ó ní bí wọ́n bá kọ̀ tí wọn kò ṣe é Ọlọ́run ọba ẹlẹ́san tí kì í pẹ́ tí fi mú yàn lé ní kí irúfẹ́ ìjàmbá náà kan ẹbí wọn tàbí àwọn fúnra wọn. àmọ́ àwa ń gbà ládùúrà pé aburú ò ní kan ẹnìkọ̀ọ̀kan wa. ìjàmbá ti bẹ̀rẹ̀ ọdún àti ti òpin ọdún kò ní kàn wá tẹbí tará wa láṣẹ Ìdùmarè. erinwo àjànàkú sùn bí òkè ọwọ́ àti ìlú Ìgbàjọ lọ́sùn ọba Fámọ́dún wàjà lẹ́ni ọdún 87 years. àwáyé èkó òsì ọ̀run nìkan lárí máa bọ̀. ọwọ́ àti ìlú Ìgbàjọ ọba Adégbóyèga Fámọ́dún ẹni tó ti fi ìgbà kan jẹ́ alága ẹgbẹ́ òṣèlú APC ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun ti wàjà. ọmọ ọba Adékúnlé Fámọ́dún ẹni tó jẹ́ akọ̀wé fún ẹbí ọba Adégbóyèga Fámọ́dún ló fi àtẹ̀jáde náà síta láti kéde ìpapòdà ọba Fámọ́dún ẹni tí ó wàjà ní ọjọ́ Ẹtì Friday ọjọ́ 28 oṣù kọkànlá. ẹni ọdún 17 ní ọba Fámọ́dún kó tó wàjà. ọba Fámọ́dún gba ọ̀pá àṣẹ gẹ́gẹ́ bí ọwọ́ àti ìlú Ìgbàjọ ní ọjọ́ 24 oṣù kọkànlá ọdún 2022. èyí wáyé ní ó kù ọjọ́ díẹ̀ tí gómìnà àná nípínlẹ̀ Ọ̀ṣun Adégbóyèga Oyètọ́lá yóò kúrò lórí àga gẹ́gẹ́ bí gómìnà tó sì gbé ọ̀pá àṣẹ lé ọba Fámọ́dún lọ́wọ́ gẹ́gẹ́ bí ọba ti ìlú Ìgbàjọ. ṣùgbọ́n kété tí wọ́n búra wọlé fún gómìnà Adémọ́lá Adélékè ni ó yọ ọba Adégbóyèga
Adégbóyèga Fámọdún gẹ́gẹ́ bí Ọwá ti ìlú Ìgbàjọ tó sì yan ọba mìíràn tí orúkọ rẹ̀ ń jẹ́ Ọba Adémọ́lá Mákindé rọ́pò rẹ̀. Ẹbí àti àwọn èèkàn ìlú Ìgbàjọ kò faramọ́ ìgbésẹ̀ tí gómìnà Adémọ́lá Adélékè gbé. Èyí ló mú kí wọ́n gba ilé ẹjọ́ gíga tí ẹ̀ka rẹ̀ wà ní ìlú Ilé-Ifẹ̀ lọ, tí ilé ẹjọ́ náà sì ní kí wọ́n dá ọba Fámọdún padà sí orí àpèrè àwọn baba ńlá rẹ̀ ní 30 oṣù kínní ọdún 2025. Ṣáájú kí ọba Fámọdún tó jáde láyé ní ilé ẹjọ́ ti pàṣẹ pé kí wọ́n dá ọba Fámọdún padà sí ipò ọba gẹ́gẹ́ bí Ọwá ti ìlú Ìgbàjọ. Ọba Fámọdún lásìkò ayé rẹ̀ tẹ̀lé àṣẹ tí ilé ẹjọ́ gbé kalẹ̀ pé kó padà sí ipò ọba gẹ́gẹ́ bí Ọwá ti ìlú Ìgbàjọ, ṣùgbọ́n tí gómìnà Adélékè fárígá pé kò sí ohun tó jọ bẹ́ẹ̀ rárá. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, ọba Fámọdún kò fi ààfin sílẹ̀ fún ọba Adémọ́lá Mákindé tí gómìnà Adélékè yàn gẹ́gẹ́ bí Ọwá ti ìlú Ìgbàjọ, ṣùgbọ́n ara kò rọ okùn ara kò rọ adìẹ ọba Fámọdún láti ìgbà náà títí di àsìkò tí ọlọ́jọ́ fi dé ní ọjọ́ 28 oṣù kọkànlá ọdún 2025 tí a wà yìí. Nínú ọ̀rọ̀ rẹ̀, ọmọọba Adékúnlé Fámọdún tó jẹ́ akọ̀wé ẹbí Fámọdún ṣe àpèjúwe ọba Adégbóyèga Fámọdún gẹ́gẹ́ bí ẹni tó nífẹ̀ẹ́ tó sì tún jẹ́ adarí rere láàrin ìlú àti láàrin ẹbí lápapọ̀. Ó tẹ̀síwájú pé ìtàn kò ní gbàgbé gómìnà tó fi ọba Adégbóyèga Fámọdún jẹ ọba àti gómìnà tó ní kó kúrò lórí àpèrè láéláé. Nínú àtẹ̀jáde kan tí Ọláwálé Rasheed tó jẹ́ agbẹnusọ fún gómìnà Adélékè fi léde, gómìnà Adémọ́lá Adélékè bá àwọn ẹbí àti ẹgbẹ́ òṣèlú APC kẹ́dùn ìṣípòpadà ọba Adégbóyèga Fámọdún. Gómìnà Adélékè sì gbà ní àdúrà pé kí Ọlọ́run kó fún ẹbí àti ẹgbẹ́ òṣèlú APC ní okun àti lè gbé ìṣẹ̀lẹ̀ náà. Rasheed ní gómìnà Adélékè ti mọ olóògbé Fámọdún tipẹ́ gẹ́gẹ́ bí olóṣèlú tó faramọ́ ẹbí Adélékè ìgbà tí ó wà ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Bẹ́ẹ̀ ni gómìnà Adélékè ṣe àpèjúwe olóògbé Fámọdún gẹ́gẹ́ bí ẹni tó ti ní ipa ńlá nínú òṣèlú tó sì ti mú ìtẹ̀síwájú bá ìpínlẹ̀ Ọ̀ṣun. Nígbà tí gómìnà Adélékè dé sí orílẹ̀-èdè Nàìjíríà ní kòpẹ́kòpẹ́ yìí ló fi ọ̀rọ̀ ìbánikẹ́dùn ránṣẹ́ sí ìlú Ìgbàjọ àti gbogbo àwọn tí ikú olóògbé Fámọdún kàn wípé kí Ọlọ́run kó fún gbogbo wọn ní ọkàn tí wọn yóò fi lè gba ikú olóògbé gẹ́gẹ́ bí àmúwá Ọlọ́run. Iléeṣẹ́ ọlọ́pàá bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí lórí ọlọ́pàá tó ṣèkọlù sí agbèrò ọkọ̀ bọ́ọ̀sì tí fídíò rẹ̀ gba orí ayélujára kan l'Ékòó. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ lórí fídíò tó gba ìgboro kan, èyí tó ṣàfihàn ọlọ́pàá kan tó ń gbìyànjú láti fi ìgboro òfin gbé agbèrò ọkọ̀ bọ́ọ̀sì lágbègbè Ìkòròdú nípínlẹ̀ náà. Fídíò náà tó dé sọ́wọ́ àwọn akọ̀ròyìn ló ṣàfihàn bí agbófinró ọ̀hún nínú aṣọ ọlọ́pàá ṣe gba ọ̀gángán kòtò itan agbèrò tí kò wọ ẹ̀wù náà mú nínú ọkọ̀ bọ́ọ̀sì ní tipátipá. Àwọn èrò ọkọ̀ náà dá sí ọ̀rọ̀ náà tí wọ́n sì ń pariwo pé kí ọlọ́pàá náà fi arákùnrin ọ̀hún sílẹ̀, tí agbèrò náà sì ń pariwo pé ọlọ́pàá ti pa òun. Àwọn èrò náà kọ̀rọ̀ ojú sí ìwà agbófinró ọ̀hún pẹ̀lú bí èrò kan ṣe tì í dànù. Nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta lọ́jọ́ Àìkú Sunday, alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà SP Abímbọ́lá Adébísí sọ wípé ìṣẹ̀lẹ̀ náà wáyé nígbà tí awakọ̀ bọ́ọ̀sì èrò àti agbèrò rẹ̀ kò fẹ́ kí àwọn ọlọ́pàá àti ikọ̀ Lagos State Traffic Management Authority fi gbòòrò òfin gbé wọn. Ó kọ̀ jálẹ̀ pé torí kán má bàa fi gbòòrò òfin gbé ni. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe wí, awakọ̀ ọ̀hún ni wọ́n ló mọ̀ọ́mọ̀ gbé ọkọ̀ rẹ̀ sójú ọ̀nà láti dènà ìrọ̀rùn lílọ bíbọ̀ ọkọ̀ àti lójúnà láti dènà àwọn èèyàn láti ṣàmúlò ojú ọ̀nà ọ̀hún àti lójúnà láti dá súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ sílẹ̀ lójú pópó lágbègbè Ìkòròdú nípínlẹ̀ Èkó, èyí tó mú ìpèníjà dé bá àwọn aráàlú. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, àkókò náà tí wọ́n fẹ́ nawọ́ gan agbèrò ọ̀hún ni ó já ara rẹ̀ sí òhò kó má bàa jẹ́ fífi ìgboro òfin gbé, kó bàa lè mórí bọ́ kúrò níbi tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé. Àsìkò náà ni wọ́n ká fídíò ọ̀hún sílẹ̀. Àtẹ̀jáde náà fi kún pé bó tilẹ̀ jẹ́ pé ìwà agbèrò náà ló ṣokùnfà ìṣẹ̀lẹ̀ ọ̀hún tí fídíò rẹ̀ gba ìgboro kan, ọlọ́pàá náà ti jẹ́ dídámọ̀, wọ́n sì ti ń fọ̀rọ̀ wá lẹ́nu wò láti mọ ohun tó ṣokùnfà ìgbésẹ̀ rẹ̀ ní pàtó. Adébísí sọ wípé agbèrò náà ti jẹ́ ríránṣẹ́ pè bákan náà láti fojú kan kọmíṣánná ọlọ́pàá fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò lọ́jọ́ Ajé Monday ọjọ́ 1
oṣù kejìlá ọdún yìí. Ó fi kún pé ọkọ̀ bọ́ọ̀sì náà ti jẹ́ gbígbé lọ sí àgọ́ ọlọ́pàá. Kọmíṣánná ọlọ́pàá CP Ọlọ́ndàrẹ Jimoh wá rọ àwọn olùgbé ìlú Èkó láti máa tẹ̀lé òfin. Tí òṣìṣẹ́ ọlọ́pàá kankan bá sì tẹ̀ ẹ̀tọ́ wọn mọ́lẹ̀ kí wọ́n fi ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ tó iléeṣẹ́ ọlọ́pàá létí. Ó mú dá àwọn aráàlú lójú pé ìdájọ́ òdodo máa farahàn, gbogbo kùdìẹ̀kudiẹ àbùkù ni àwọn máa tún ṣe. Ẹ̀wẹ̀, ó ṣèkìlọ̀ pé gbogbo ìwà tí kò pọn dandan tí wọ́n ń ṣe tako agbófinró ọlọ́pàá nínú fídíò náà. Ẹ̀wẹ̀, ó ṣèkìlọ̀ pé gbogbo ìwà tí kò pọn dandan tí wọ́n ń ṣe tako agbófinró ọlọ́pàá nínú fídíò náà ni kò jẹ́ ìtẹ́wọ́gbà lábẹ́ òfin. Kọmíṣánná ọlọ́pàá rán àwọn aráàlú létí pé kí kọ̀jálẹ̀ dídènà ìfigbóró òfin gbé ọlọ́pàá jẹ́ ìwà ọ̀daràn. Iléeṣẹ́ ọlọ́pàá tẹnumọ́ ìfarajìn rẹ̀ sí àìfigbákanbọ̀kan nínú. Ó ní àbájáde ìwádìí ìfimúfínlẹ̀ náà yóò jẹ́ gbígbé jáde fún àwọn aráàlú láti gbọ́. Ariwo sọ o lórí orúkọ àwọn aṣojú Nàìjíríà sílẹ̀ òkèrè tí Tinubu fi ránṣẹ́ sí àwọn aṣòfin pé kí wọ́n buwọ́lù. Lẹ́yìn ikú Akàn, ariwo ẹnu ló kàn lọ̀rọ̀ náà dì báyìí láti ìgbà tí ààrẹ Bọ́lá Tinubu ti kéde orúkọ àwọn 35 tó fi ránṣẹ́ sílé ìgbìmọ̀ aṣòfin láti buwọ́lù gẹ́gẹ́ bí aṣojú Nàìjíríà sí àwọn ilẹ̀ òkèrè. Ẹ rántí pé òpin ọ̀sẹ̀ tó kọjá yìí ní ìròyìn orúkọ àwọn èèyàn tí ààrẹ fẹ́ lò náà jáde síta. Lára àwọn èèyàn tí Tinubu fi orúkọ wọn ránṣẹ́ lẹ́yìn ọdún méjì tó ti ń bá ìṣàkóso yìí bọ̀ ní Fẹ́mi Fani-Káyọ̀dé, Rino Omokri, ọ̀jọ̀gbọ́n Mahmood Yakubu, Florence Ajimobi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n púpọ̀ nínú àwọn èèyàn tí ààrẹ fẹ́ lò náà ní àwọn ẹgbẹ́ òṣèlú alátakò àti àwọn ọmọ Nàìjíríà pàápàá ń kò rojú sí. Wọ́n ní àwọn èèyàn tí kò ní àkọsílẹ̀ ire lẹ́ka tí wọ́n dì mú, tí wọn kò ṣe òdodo, tí wọ́n sì lè jẹ́ kí ilẹ̀ òkèrè máa fi ojú aburú wo Nàìjíríà ní Tinubu kó jọ láti ṣojú wa. Ọ̀pọ̀ ló ń sọ pé ààrẹ Tinubu fi orúkọ àwọn èèyàn náà ránṣẹ́ láti san oore tí wọ́n ṣe fún un lọ́nà kan tàbí ìkejì padà ni. Bẹ́ẹ̀ ni àwọn míì sì ń sọ pé kí ààrẹ tètè gba orúkọ náà padà kó má bàa ba Nàìjíríà lójú jẹ́ jù bẹ́ẹ̀ lọ káàkiri àgbáyé. Èyí ni díẹ̀ lára ẹgbẹ́ òṣèlú àti àwọn aráàlú tí wọ́n ti fi àìdùnnú wọn hàn sí àwọn aṣojú tí Tinubu fẹ́ lò nílẹ̀ òkèrè. Ẹgbẹ́ alátakò kan gbòógì fún ẹgbẹ́ òṣèlú APC ní Nàìjíríà, ẹgbẹ́ òṣèlú PDP, ti ṣàpèjúwe ìyànsípò náà bíi jìbìtì, ohun tí èèyàn gbọ́dọ̀ bu ẹnu àtẹ́lù àti èyí tí kò ní ẹ̀tọ́ nínú rárá. Wọ́n ní àwọn èèyàn tí orúkọ àti iṣẹ́ wọn kò ṣe rántí sí rere ni ààrẹ yàn. Ó sì fi hàn pé kò sí ètò mọ́ nípa yíyan ẹni tó yẹ sí ọ́fíìsì ìjọba. Akọ̀wé àpapọ̀ fún PDP Ìní Èmémobòn sọ pé àwọn tí Tinubu yàn yìí fi hàn pé ààrẹ fúnra rẹ̀ kò ka jíjẹ́ ọmọlúàbí àti kíkó àkóyawọ́ kún. Ó ní ó fi hàn pé ààrẹ kò ka ojú ìyòwù tí wọ́n bá fi ń wo Nàìjíríà sí nílẹ̀ òkèrè kan pẹ̀lú. Ojú ohun tí ààrẹ ń rí lọ́wọ́lọ́wọ́ yìí ló fi fẹ́ rán irú àwọn èèyàn náà láti ṣojú Nàìjíríà. Ojú tí àwọn ilẹ̀ òkèrè yóò fi wo Nàìjíríà kò kàn, nítorí ẹ̀ ló ṣe rán irú àwọn èèyàn náà lọ láti ṣojú Nàìjíríà. Bákan náà ló ní bí Tinubu ṣe yan alága INEC tẹ́lẹ̀ Mahmood Yakubu kò dáa. Èmémò sọ pé Yakubu tó jẹ́ pé màgòmágó pọ̀ lásìkò tó ń ṣe alága àjọ INEC. Ó ní bí ààrẹ ṣe fà á kalẹ̀ yìí túmọ̀ sí ìdúpẹ́ oore màgòmágó tó ṣe fún un lásìkò ìbò ọdún 2023 ni. PDP ní kí ààrẹ Tinubu tètè gbé ìwé orúkọ tó fi ránṣẹ́ sílé ìgbìmọ̀ asòfin náà padà, nítorí àwọn èèyàn tí orúkọ wọn kún fún ìwàkiwà ló fi ránṣẹ́ pé kí wọ́n ṣojú Nàìjíríà nílẹ̀ òkèrè. Ẹgbẹ́ alábùradà ní kí Tinubu yan àwọn míì tí orúkọ wọn múni rántí ìwà ọmọlúàbí láti ṣojú Nàìjíríà. Bákan náà ni ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC kóró ojú sí ìgbésẹ̀ ààrẹ náà. Agbẹnusọ ADC Bọ́lájí Abdullahi ṣàpèjúwe rẹ̀ bíi pé APC kò ní nǹkan kan láti ṣe. Tó bá jẹ́ pé ohun tí wọ́n rí mú wá rèé lẹ́yìn ọdún 2 àbọ̀ tí wọ́n ti fi ṣòfò, ó fi hàn pé wọn kò ní nǹkan kan láti ṣe. Bí ìgbà tí wọ́n fi ń san ara wọn lẹ́san ni, kì í ṣe pé wọ́n ní ohun tí wọ́n fẹ́ ṣe fún Nàìjíríà lásìkò yìí lórí àwọn ohun tó ń ṣẹlẹ̀. Ó ní àwọn tí wọ́n fẹ́ ṣojú ilẹ̀ Áfíríkà nínú wọn lè máa kojú àyẹ̀wò fínífíní láti orílẹ̀-èdè náà, ṣùgbọ́n àwọn tó bá fẹ́ ṣojú Nàìjíríà ní United States, Moscow àbí UK lè má tètè rí ìtẹ́wọ́gbà wọn gbà títí di ọdún tó ń bọ̀.
bákan náà lẹ́gbẹ́ òṣèlú NNPP náà ti sọ tiwọn. agbẹnusọ ẹgbẹ́ òṣèlú New Nigeria People's Party NNPP Ladipo Johnson ní tiẹ̀ kó rojú sí orúkọ alága INEC tẹ́lẹ̀ Mahmood Yakubu tó wà lára àwọn aṣojú náà. ó ní bí ààrẹ tilẹ̀ ní àníyàn rere tó fi yan Yakubu, aráàlú kò fi ojú re wo èyí àfi bí a bá fẹ́ máa tan ara wa jẹ. ó ní káwọn èèyàn ọmọ Nàìjíríà má gbàgbé pé alága tó ṣẹ̀ṣẹ̀ fipò sílẹ̀ náà ló ṣètò ìdìbò àpapọ̀ ní INEC. ìbò náà ló sì gbé ààrẹ Tinubu wọlé. gbogbo wa náà la sì mọ̀ pé awuyewuye pọ̀ nínú ìbò ọ̀hún. agbẹnusọ NNPP náà wá sọ pé kò tọ́nà rárá bí Tinubu ṣe yan Yakubu tó ṣẹ̀ṣẹ̀ fipò alága INEC sílẹ̀. lára àwọn ẹgbẹ́ tó tún ti koro ojú sí àwọn èèyàn tí ààrẹ Tinubu yàn láti ṣojú Nàìjíríà nílẹ̀ òkèrè ni ẹgbẹ́ tó máa ń kọ̀wé lórí ẹ̀tọ́ ọmọnìyàn ní Nàìjíríà, Human Rights Writers Association of Nigeria, Uriwa pé ìyànsípò náà ní ohun tó burú jáì tó sì tún mú ìdójútini dání. olùdarí Uriwa Emmanuel Onwubiko sọ pé Tinubu ń san oore fún àwọn olóṣèlú tí nǹkan kò ṣe ẹnu re fún wọn mọ́ ni, àwọn arírebánijẹ àti àwọn èèyàn tí wọn kò ní ìwà ọmọlúàbí. àwọn èèyàn bíi Fẹ́mi Fani-Káyọ̀dé àti Rino Omokri ní Uriwa kọminú lórí wọn jù. wọ́n ní iṣẹ́ ká máa bú àwọn alátakò wọn tí wọ́n yàn láàyò ni ààrẹ san ẹ̀san rẹ̀ fún wọn báyìí. lójú òpó Twitter ẹnìkan tó pe ara rẹ̀ ní @inibehe efon kọ síbẹ̀ wípé ìwé orúkọ àwọn aṣojú tí ààrẹ Tinubu fi ránṣẹ́ yìí tó ń fìdí ẹ̀ múlẹ̀ sí pé ìlú tí wọ́n ti máa ń dá àwọn ọ̀daràn lọ́lá ni à ń gbé. àwọn tí wọ́n lọ́wọ́ sí bí Nàìjíríà ṣe bàjẹ́ ni wọ́n tún pọ̀ jù tí wọ́n yàn láti ṣojú orílẹ̀-èdè wa nílẹ̀ òkèrè. púpọ̀ nínú àwọn orúkọ tó wà lórí ìwé náà ló jẹ́ ti àwọn olóṣèlú tí wọ́n ti kùnà láti ṣiṣẹ́ nípò tí wọ́n ti dìmú rí, àwọn aríjẹ nídìí màdàrú àti àwọn tí jíjẹ́ ọmọlúàbí wọn kò fẹsẹ̀ rinlẹ̀. @Ruvi Divaya ní tiẹ̀ kọ síbẹ̀ pé àwọn ọmọ Nàìjíríà dúró fún ọ̀pọ̀ ọdún láti ní aṣojú, lẹ́yìn náà ló sì wá hàn sí wọn pé òṣèlú ni gbogbo ẹ̀ bá dé, iṣẹ́ àwọn ọkùnrin àti obìnrin wọn ni. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. ojú tí ẹ̀ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ̀ fi ń gbọ́ wá kò ní di. láṣẹ Olódùmarè yóò sì dára fún yín.